orúkọ ni ọlágbára yeye orúkọ Jésù Kristi oníbàmójú dí ó yóò mọ sún wá ṣe o ṣùgbọ́n á pàdánù ọ̀pọ̀lọpọ̀ ohun nínú ayé. Orúkọ Jésù orúkọ lílá ni kò jẹ́ pé èsùn kọlọ́run yọ̀ ti pàṣẹ rẹ̀ kì í ṣe nínú ayé ọmọ ènìyàn. Ọkùnrin kan yà ọwọ́ yarọ láti inú èyí rẹ̀ á inú ipò onínìrè yà ipò àrèlérètí ipò kan jẹ́ pé ọ ti gba kámú ọ rè gbá bí o ṣẹ́ nǹkan kan ṣe lọ́rọ̀ ni pé ọ ti lè ráka abẹ àyà gbé sẹ́nu ọ̀nà tẹ́ḿpìlì ẹrù ọ̀nà tẹ́ḿpìlì ni ibẹ̀ lè dúró sí lójoojúmọ́ o kan ti ń ṣàgbé ìṣẹ́nu mi torí Ọlọ́run màá jẹ màá mú torí pé ẹyọ̀ sásòkè sódò bíi ti ìra yòókù ọ rè di ìrọ̀lẹ́ ọjọ́ kan torí ọ lé àkókò kí ènìyàn máa wọ́ lọ́nà ṣọ́ọ̀ṣì kí ṣọ́ọ̀ṣì lílà kan ràbàtà kọ́ bá lẹ́gbẹ̀ẹ́ olé rẹ̀ wọ́n ti mú irú àkókò kí ọjọ́ ni kàn án lé ètò òsìn wà á rí pé lùgbẹ́ ni ìṣẹ̀lẹ̀ ìròyìn awọ́tì kéré ó yà wọ́tì níjọ́ èyí o ọkùnrin alágbe lébẹ̀ o gbẹ̀lérè tó àkókò kí ọkùnrin méjì kan rí dúró níwájú rẹ̀ ọ̀nà ìsìn náà ló ṣe kọ́ ti ná sí kété ọ̀nìyàn wí kàn ṣẹ́ nù wọn o torí Ọlọ́run kàn wá ń kó ní ìrìnlẹ̀ tẹ́ ọ sí wọn bá ṣùgbọ́n èèyàn méjì kan á lọ tẹ́ àwọn pé orúkọ ọ̀kan ní Pétérù àwọn pè kejì rẹ̀ ní Jòhánù èèyàn ní méjì ni Pétérù rí kọjú sí nínú ọ̀nì méjì ni wí wúrà òun fàdákà amen ni o ikò wá dáadáa wúrà àti fàdákà mẹ́ni ṣùgbọ́n ohun kan ṣoṣo kìmọ́ mọ̀ òun náà ní orúkọ Jésù. Orúkọ Jésù ni orúkọ kan jẹ́ pé ọ̀rọ̀ agbára ni kọ́ ni ọmọ kan gbàdúrà kẹ́kọ̀ọ́ dárúkọ ní ṣá ọyọ̀ dá ìṣòro ọlọ́jọ́ pípẹ́ ọyọ̀ dá dúró lójú ẹsẹ̀ torí náà nípasẹ̀ orúkọ Jésù ni mo tọ́ á lò níbà ni o wí wúrà òun fàdákà mẹ́ni ṣùgbọ́n lórúkọ Jésù Kristi gba ìtura gba òríran gba òtúsílẹ̀ lórúkọ Jésù gba agbára lórúkọ Jésù gba òwòsàn kọ́ bá ti ń ṣàmì bá ni fún ara rẹ lọ akíyèsí wí orúkọ ni á bẹ̀rẹ̀ sí a ṣe iṣẹ́ ìyanu nínú ayé rẹ lórúkọ Jésù gba kọ́kọ́rọ́ ilé lórúkọ Jésù bọ́yà ayẹyẹ lórúkọ Jésù ọkọ̀ ire tẹ̀rẹ tẹ́ ọ gbà lórúkọ Jésù torí orúkọ kò lè rí ní kò lágbára ní èsù kejì òṣèlú ayé ọ̀nìyàn bóyá inú àdùbúlẹ̀ àìsàn lọ àlétẹ̀rẹ lórúkọ Jésù gba òwòsàn ọ̀rá ni ọ́ kétékété ó ní ọ́ lára lórúkọ Jésù gba òtúra lórúkọ Jésù gba ọ̀sọ́jí ẹ̀mí lórúkọ Jésù mo wí ọ́ lónìí kó gba àjíǹde lórúkọ Jésù wòṣẹ́ bọ́lọ̀ rẹ tẹ́ ọ̀rẹ́ bá kọ́ gbòṣẹ́ àyẹ̀yẹ̀ lórúkọ Jésù kétékété òní ṣíṣe o ìwúrà òun fàdákà amen ní ṣùgbọ́n n kò ní nǹkan ṣoṣo kò ní kó lè ju kété lọ́nà ayé òun náà ní lórúkọ Jésù Kristi ikọ̀ ọkùnrin nìké dìde lójú ẹsẹ̀ Ọlọ́run gbé dìde lórúkọ Jésù náà bá ní kété ikọ̀ wá lónìí bá mo ti múlé ọlọ́ o lórúkọ Jésù Kristi ìrírí kò ọkù òjò lórúkọ mi ọmọ àbálábí tán n kì í Jésù bá ti bàtì ẹ̀sán nídìí yóò ṣe ire o.